wọ́n ti fẹ́ fi wá sínú oko ẹrú ẹlẹ́kejì o ọmọ Yorùbá láyé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ a ò ní gbà àdéní jẹ́ kó ṣẹlẹ̀ torí pé kí ni enough is enough ọmọ Yorùbá ọmọ Oòduà bí mo ṣe ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn àgbààgbà Fúlàní wọ́n ti pe closed door meeting wọ́n dẹ̀ ti conclude lórí wípé ọmọ make sure wípé amalgamation Nigeria continue pé nítorí pé àwọn ti rí handwriting tó wà ní gbogbo other region tó wà Nigeria pé àwọn ti rí wípé wọ́n fẹ́ pín ni àwọn òdẹ̀ ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ wọ́n náà ti rí pé Yorùbá fẹ́ lọ wọ́n ní kódà wọ́n sọ débi pé tó bá wo bí bàbá Tinubu ṣe operate wọ́n rí pé wọ́n operate láti gba Yorùbá nation fún wa ní as how bí báwo ẹ bá wa bi àwọn wèrè yìí pé kí ni bàbá Tinubu ń ṣe tó fi wọ́n lọ́kàn balẹ̀ wípé Yorùbá nation ni a fẹ́ gbà wọ́n nígbà táwọn dẹ̀ ń wo handwriting Àpábíò àti gbogbo àwọn tó jọmọ Ìgbò pátápátá àwọn ipé Biafra ló wà lọ́kàn wọn ní kódà nígbà táwọn wo tàwọn Haúsá náà àwọn ipé àwọn Haúsá wọ́n fẹ́ separate ara wọn kúrò lára Fúlàní wọ́n fẹ́ máa jẹ́ northern people nǹkan bẹ́ẹ̀ ṣá àwọn Fúlàní ti yarí o kò láyé kò gbọdọ̀ ṣẹlẹ̀ ọmọ Yorùbá àwọn Fúlàní elders tó fẹ́ jẹ́ kí nǹkan yìí ṣẹlẹ̀ kò jẹ́ kí n sọ̀rọ̀ yìí ṣùgbọ́n àsìkò ọ̀rọ̀ tí ń tó kó má dàbí pé àgbàtà sọ fún ẹ asọ́kò pariwo ẹ̀ síta ni bó tiẹ̀ jẹ́ pé àwọn bàbá wa ti ní ká jáde pariwo ẹ̀ nísìnyí ọmọ Yorùbá mo ní ayọ̀ láti sọ fún yín wípé àwọn olórí burúkú yìí wọ́n ti contact àwọn bàbá wa traditional rulers royal fathers religion leaders and eccenteria wọ́n ti contact everybody pé kó support àwọn kí ìlọsíwájú lè máa bá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n package ọ̀rọ̀ yẹn fún wọn pè ní amalgamation ṣùgbọ́n torí pé àwọn bàbá tiwa ní ẹ mọ̀ pé ẹ lè fi àwọn bàbá tiwa nílẹ̀ Yorùbá ẹ lè fi wé àwọn bàbá tiwọn tó jẹ́ pé jàǹdùkú ni wọ́n àwọn bàbá tiwa máa ń ronú délẹ̀ kó tó ṣe kankan irú bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣéyàn lè ti Tinubu kó ṣe nǹkan tí ó fẹ́ ṣe ṣéyàn lè ti bàbá Tinubu gbọ́gbọ́gbọ́ no wọ́n ṣe màálù kè wọ́n ò dẹ̀ ń sin màálù tábà ní bóyá wọ́n ti wá ní màálù yìí pọ́ tí wọ́n wá léyàn nínú àwọn bàbá wa wọ́n lé wọn dànù bí ajá wọ́n ní gbogbo nǹkan tó ń béèrè yìí kọ́ má bí àwọn ọmọ àwọn ní kọ́ lọ béèrè lọ́wọ́ ẹ̀ àwọn tẹ́ ń pa ní kẹ́ lọ bí àwọn táwọn ọmọ yín jí gbé ní kẹ́ lọ bí ṣe pé ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ yẹn àwọn bàbá lọ́ba níjòyè wọ́n lé wọn dànù wọ́n ní àwọn ọmọ àwọn tẹ́ ń pè ní jàǹdùkú tẹ́ ń pè ládàlú àwọn ọmọ yín yẹn ní kẹ́ lọ àwọn ọmọ wa ẹni kẹ́ lọ bá kẹ́ lọ bí pé ṣọ́ máa support yín lórí ọ̀rọ̀ amalgamation ń tó bá wá sọ nígbà tí wọ́n jábọ̀ fáwọn ẹ máa gbé lọ kí ẹ lọ sí wọ́n ti gbìyànjú even gbogbo àwọn tá jẹ́ media they have tried to buy a lot of media ọ̀pọ̀ lọ́ọ́ ṣe inú mi dùn gbogbo èèyàn wa lẹ́mọ̀ pé èmi ọmọ báà ní àtọrọ lèmi ó pè mí ju kí n lọ jẹjẹkújẹ lọ kí wá torí pé mo nídìí pé mo nídìí instrument pé mo nídìí mọ́tò kí wá lọ darapọ̀ máwọn ọ̀bà yìí jẹ́ o lè bá Fúlàní dòwò pọ̀ láéláé kó má kábàámọ̀ mo fi Ọlọ́run búra wọ́n lọ bá àwọn tàwọn Ìgbò náà wọ́n lé wọn kódà wọ́n náwọn yẹn fa ìbọn yọ ní bí o
ẹ̀rín ti pa nígbà tí mo gbọ́rọ̀ ẹ̀, mo ti rẹ́rìn. Ẹ̀yin ọmọ Ìgbò ẹ má pa wá náà. Ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé àwọn olórí burúkú Fúlàní kàbá ẹ̀ wọn ò lè rìn láì má gbọ́ ọlọ́pàá dání. Bó jẹ́ DSS tó ní wọṣọ á wà pẹ̀lú 100%. Táwọn yẹn fà mọ́ yọ àbólórí burúkú nìyí ni ẹ ti fẹ́ pa wá tán. Ẹ ti ń lo àwọn ọmọ yín láti fi pa wá tán. Ẹ̀yin fúnra yín tí wàá fẹ́ jẹ́ ká ṣe kíní kan. Nígbà tó lọ bá àwọn àgbààgbà Yíbò, àwọn àgbààgbà Yíbò yẹn wọ́n ránṣẹ́ sí àwọn ọ̀dọ́ nílùú. Káì, mo mọ̀ pé Sultan ò ní ṣe mistake yẹn mọ́ láyé ẹ̀. Ọlọ́run ló yọ gbogbo àwọn tí wọ́n jọ lọ sọ̀rọ̀ ẹ fáwọn àgbààgbà Yíbò. Mo tá àwọn ikọ́ làbá máa wí. Ẹ̀yin náà wò, tí ó bá kí n ṣe pé orí burúkú àbí ká sọ pé bóyá orí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà bí Sultan kankan, bóyá ká lè sọ pọ́ ní brain tumor, bóyá ká lè sọ pé wọ́n nídìí ìtọ́jú ọpọlọ. Kí dẹ̀ ló fà á tí wọ́n fi ń lé amalgamation káàkiri? Gbogbo alamọ̀ wípé gbogbo country àgbáyé, they are members of some international organization. For example, ìlú tí ó bá wà amalgamated tàbí tí ó ní document kò lè lọ sáwọn àjọ àgbáyé kọ̀ọ̀kan. Òun lẹ ṣe rí tó yẹ jẹ́ pé Russia, North Korea àtàwọn kọ̀ọ̀kan wọn ò lè lọ sí United Nations, wọn ò lè lọ sí àwọn organization kan wà tí wọn ò lè lọ because they are not member of it. Nísìnyí dọ́kúmẹ̀ntì tí Nàìjíríà fi operate allegedly ó ti expire láti 2014. Àwọn international body kan dẹ̀ ń bá wọn fà pé document pé ẹ̀pẹ́ inú document yìí náà so that ẹ ò ní lose a lot of things bí health care, a lot of things làwọn world NGO ló máa ń fún wọn pé kó lọ fi mú ayédèrú fún àwọn ọmọ ìlú wọn. For example, sí ìgbà kan wà tó pín mosquito net, mo kàn fi ń ṣe kẹ́kọ̀ọ́ tí mo sọ lílé yìí ni o, tó fẹ́ pín táwọn World Health Organization tó fẹ́ pín mosquito net, tó dẹ̀ fẹ́ pín owó tó máa fi kọ́ hospital, fi kọ́ clinic kọ̀ọ̀kan fún gbogbo countries all over the world. Fún North Korea, fún Russia, fún àwọn ìlú kọ̀ọ̀kan. Àwọn benefit kan wà tó máa ń wá látòkè tó yẹ pé àwọn ìlú tí wọ́n bá ti jẹ́ mẹ́mbà wọn ní lè jàǹfààní ẹ̀. So something like that òun ló come up. Torí pé document tí Nigeria fi operate allegedly ó ti expire, wọ́n ní láti renew ẹ̀. And this amalgamation of a thing is one of the process. Automatically tí wọ́n bá ti amalgamate officially, ìlú yẹn máa fall fún ara ẹ̀, oníkálùkù máa bá tiẹ̀ lọ. Sultan Sokoto tẹ́ rí kò ń ṣe pé ó nífẹ̀ẹ́ lẹ Yorùbá bẹ́yẹn, kò ń ṣe pé ó nífẹ̀ẹ́ Nàìjíríà tó yẹn láì nífẹ̀ẹ́ Nàìjíríà báwo. Tó bá nífẹ̀ẹ́ Nàìjíríà ní oil well tó jẹ gàba lé kò ní jẹ́lé. Tó bá jẹ gàba lé gan, tó bá ń jáde á máa fi tọ́jú àwọn èèyàn ni, á máa fi ṣe charity. Kàkà káwọn eléyìí ṣe charity, ìpánítì ni wọ́n ń ṣe o, ìjínigbé nítì, ìpánítì ni wọ́n fi ń ṣe, which is not supposed to be so. Ẹ wo àrà táwọn Haúsá yìí ń dá, ẹ wo nǹkan tí Ẹ̀rùfáì ṣe ní airport. Olóṣèlú Yorùbá mélòó ló láyà tó lè ṣerú ẹ̀
tó tún máa wá sọ síta pé pẹ́pẹ́sẹ́ o òun pé ẹnìkan táàpù nọ́mbà Nuhu Ribadu ẹni tó jẹ́ national adviser security tó yẹ pé nǹkan tó ṣe yẹn it is a treasonable felony, it is a treason nìkan tí wọ́n ṣe yẹn. tó bá jẹ́ pé ọmọ Yorùbá kan ló ṣe irú ẹ wò nígbà tí bàbá Abíọ́lá MK Moshood Kashimawo Ọláwọlé Abíọ́lá nígbà tó declare as president, that is treason. kí ló ṣe fún bó ṣe lówó tó mọ̀yàn tó ní gbogbo ẹ̀ tó inú ẹ̀wọ̀n ló máa padà kú sí. kó tó di pé màsáré chipi nǹkan kan ọmọ Yorùbá ṣe wá rí ìpípa tó ń pa wá ní Nàìjíríà tó ń jagun tó ń ṣe gbogbo ẹ̀ tó láwọn ń ṣe wáṣà ó láṣìírí tó wà nídìí ẹ̀. àwọn kan sọ pé nítorí californium, nítorí rhodium, nítorí igbá, nítorí àwo ló ṣe ń pa àwọn èèyàn. ó lè jẹ́ ìdí ẹ̀, ṣùgbọ́n ohun tó jẹ́ ìdí ẹ̀, original ìdí ẹ̀ gangan èmi máa sọ fún yín nísìn. bọ̀ kó tó di pé mo máa sọ, ẹ má gbàgbé ẹ̀yin èèyàn wa, ẹ support ọmọ yín Masbi TV financially. ẹ lè di membership YouTube channel wa $1, $2, $3, $5 kẹ́ lè chop síbẹ̀ fún wa. A lot of things lè lè ṣe lórí YouTube tẹ́lẹ̀ fi encourage wa. ẹ̀yin tó lọ bá dẹ̀ bùkún fún tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ 021 41 68704 021 41 68704 GTB Williams Olúwatósìn Zalema nìyẹn rí lórí ẹ̀. now ẹ mọ̀ pé gbogbo bó ṣe ń kó àwọn terrorist wọlé tó ń ṣe gbogbo ẹ̀, ibi tẹ́ fojú sí nìkan kọ́ nìkan yẹn ti ń wá. ṣe rí on lo kìíní yẹn as distraction. ọmọ pé tí wàhálà ò bá ṣẹlẹ̀, àwọn contract tí both federal and state government tí wọ́n ti contract tí wọ́n ti award àwa ọmọ Yorùbá, ọmọ Igbo, ọmọ Hausa, àwa citizens a máa béèrè ibi tó bá ṣe dé. a fẹ́ fi kíní kan $1 billion a fẹ́ fi kọ́ kíní kan síbì kan kí ó lè máa ṣe kíní kan. tí insecurity ò bá ṣẹlẹ̀ a máa monitor ẹ̀. ó di mélòó? ó di méjì. I need the $5 billion. a fẹ́ fi kọ́ medical center tó máa jẹ́ hospital tó máa jẹ́ standard fún àwọn aráàlú láti lè máa ní good health, this and that. tí insecurity ò bá ṣẹlẹ̀, ẹ béèrè ibi tó wò yẹn wọ̀, ẹ béèrè ohun tó fowó yẹn ṣe, ẹ máa tọ pínpín. but insecurity ṣe bẹ́ẹ̀ tó bá wà láyé ló máa sọ, ẹni tó bá l'opportunity láti wà láyé òun ló máa sọ pé òun fẹ́ béèrè ibi tó wọ̀. ẹni bá l'opportunity láti wà láyé òun ló máa fẹ́ béèrè hospital yẹn ṣé wọ́n ti kọ́ bẹ́ẹ̀dì mélòó ló rà síbẹ̀, irinṣẹ́ mélòó ló kó síbẹ̀, kìnìkan. just like nǹkan tó ṣẹlẹ̀ ní ẹnjọ́ mẹ́ta yìí tí gbogbo àjọ rí tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní bá bàbá Tinubu bàbá Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́, orúkọ là ń pọ̀ baládé. nígbà tó bẹ̀rẹ̀ sí ní bá wọn fa ọ̀rọ̀ Mambila project, kò ń ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, but nítorí wípé àsìkò tí wọ́n rójú ni wọ́n béèrè yẹn. nígbà tí Mambila project ń go on, mọye distraction tí àwọn so-called federal government tó dá sí circulation. nígbà táwọn èèyàn rí pé ìgbà tí àwọn Fúlàní ní àwọn
ìjọba wa tí wọ́n rí wípé ìpànìyàn ti ń pọ̀ jù kí ló ṣe wọ́n mú chief priest wọ́n hand over east lé lọ́wọ́ wọ́n pump billions of dollars fún ó yá ìwọ lọ́wọ́ bá a ṣe campaign káàkiri ọwọ́ àwọn olórin ó yá ẹ̀yin musician ìwọ gba 5 million ìwọ gba 10 million ìwọ gba 20 million ó nídà tí campaign fún mi nǹkan máa ṣe nǹkan tó jẹ́ wípé ó máa distract attention àwọn èèyàn ẹ wo Big Brother Naija tẹ̀ ń wò yẹn is one of the most highest distraction tẹ máa gbọ́ Natasha ṣídìílẹ̀ kíní kan ṣẹ́pọ̀n lẹ̀ kíní kan ṣe kíní kan wọ́n lọ club wọ́n ṣe gbá wọ́n ṣàwo ìyẹn ló máa jẹ́ talk of the town. Attention àwọn èèyàn á ti kúrò ní ọ̀dọ̀ government tí ó bá kí n ṣe pé distraction ẹ sọ fún mi ẹ wá dúró àwọn èèyàn tó ti pa ní Nàìjíríà tí ó bá sí distraction ẹ fẹ́ sọ fún mi pé revolution ti ní ṣẹlẹ̀ ni distraction poverty unemployment àtàwọn ẹsẹ̀ntẹ́rìà òun ni àwọn ìjọba Nàìjíríà ló fi ń control our citizen mostly poverty ṣùgbọ́n ní bá jẹun yóò ló máa lágbára láti sọ pé òun fẹ́ lọ fèsì olóṣèlú kan àbí kíní kan ìwọ tó jẹun yóò tó òun jẹjẹ tó ìtì mọ́ tó máa jẹ lálẹ́ gan wọ́n wá ní Sunday Igboho wà mẹ́yẹ rẹ̀ ò ní lọ́bẹ̀ ohun tó máa kọ́kọ́ béèrè ni pé ṣé Sunday Igboho ń pín oúnjẹ yes lára àwọn tó máa kọ́kọ́ béèrè nìyẹn tó bá ní rárá o pé Yari ló ń pín oúnjẹ ń bẹ̀ yẹn o my brother my sister àwọn èèyàn wa tó wà nílé ọ̀dọ̀ Yari yẹn ni wọ́n máa lọ because wọ́n ti fi poverty wọ́n ti fi change ọpọlọ àwa èèyàn wọ́n ti jẹ́ ká rí nírí wípé poverty is a normal thing. Poverty is not a normal thing. Wọ́n ti normalize poverty. Wọ́n ti normalize ìpànìyàn. Wọ́n ti normalize ìjínigbé. Kò wá jẹ́ nǹkankan mọ́. Láyé àtijọ́ tẹ́nìkan bá kú nílùú. Ẹ̀rù á máa bá everybody. Ha! A máa dùn àwọn èèyàn gan. Wọ́n máa fò ilé kẹwàá, ilé kẹjọ, ilé ẹgbẹ̀gbẹ̀ta. Wọ́n á sì máa ké pé wọ́n máa yóò máa jẹ́ bẹ́ẹ̀. Èèyàn kan ló kù yẹn o ẹ wá sọ fún mi kó jẹ́ èèyàn bí kó wá jẹ́ òsìn téèyàn bí 100 200 almost 500 people tó ń kú every day what is that telling you ẹ ká kúrò bẹ́ẹ̀ eré ìdùnnú ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé Chief Sunday Igboho and Professor Banji Akintoye are our only leader. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé bàbá Akintoye àti Chief Sunday Igboho nìkan ni leader ta ní o. Lẹ́yìn bàbá Akintoye àti Oloye Sunday Igboho àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn ló kàn. Tá bá yọ àwọn yẹn kúrò any other group tàbí anything tó bá ń fi yín lọ́kàn balẹ̀ pé amalgamation yẹn máa work on tán yìí ni o because amalgamation yìí bí mo dẹ̀ ṣe ń gbọ́ gan wọ́n ní amalgamation yẹn wọ́n gbọ́dọ̀ ṣe kó tó dìbò 2027 allegedly intelligent ló débẹ̀ wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣe kó lè work before 2027 àwádẹ́ wà ń bí à ń bára wa jà à ń sọ pé ọdún lágbájá ń pa à ń sọ pé ọdún tàmẹ̀dú pa mo tún fẹ́ sáré àdírẹ́sì kọ̀ọ̀kan kí tó bọ́ sí ìpele kẹta èèyàn wa kí n tẹ̀ tó sọ yẹn ẹ̀ka sáré dé ẹ̀ka ìpolówó ọjà ẹ jẹ́ ká máa gbọ́ polówó ẹ̀ báyìí.
bitter tea ẹkùn tí ń wọ̀ yáàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí ìyájànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa láàúlá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàúlá agbá bitter tea yóò bá wọ̀ dáadáa ìṣòro ara yóò ń kọ́ láàúlá bitter tea òun ni kẹ́ ẹ gbìlúra láti wáyé gbòógì láàúlá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá ara rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ láàúlá bitter tea gbẹ̀rura kò rí yàtọ̀ ọbẹ̀. now ẹ káàbọ̀ padà ènìyàn wa nọ́mbà láàúlá bitter tea lẹ ti rí yẹn ẹ̀yin tí kan ọmọkùnrin bá kéré tẹ́lẹ̀ ṣe dáadáa tẹ́lẹ̀ fẹ́ máa pọ́nlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n tẹ́fẹ́ máa pẹ́ lórí ẹ̀ tẹ́fẹ́ àdúdùn ẹ pè láàúlá bitter tea. now ọmọ Yorùbá ẹja bọ́ sí pèlè tó kàn báyìí. now àṣírí kan tú sí wa lọ́wọ́ ẹ lè believe pé látìgbà tí Fúlàní ti ń pa wá nílẹ̀ Yorùbá kò tí ì sí any official report ní United Nations yàtọ̀ sí tí bàbá wa Olóyè Sunday Igboho àti bàbá wa Professor Banji Akintoye tí wọ́n lọ sí Amẹ́ríkà lẹ́jọ́ mẹ́ta yìí tí wọ́n lọ submit UN jẹ́ ká mọ̀ wípé kò tí ì sí any report tó jọ mọ́ bẹ́ẹ̀. wọ́n ní the only report táwọn rí ni nígbà tí àwa South ta gang up ta pa àwọn ọlọ́dẹ Haúsá kan ní Edo State ṣerabosi a lè sọ fún bàbá Tinubu ẹni tó jẹ́ Assistant Secretary General ní UN tó jẹ́ ọmọ Fúlàní tó jẹ́ pé Nàìjíríà ló represent níbẹ̀ a ti sọ fún bàbá Tinubu ẹ yọ kúrò ẹ fọmọ Yorùbá síbẹ̀ ọmọ Yorùbá tó máa ṣe ti yín tó máa sọ̀rọ̀ yín ní dáadáa tó máa túnlẹ̀ Yorùbá ṣe tá bá ní problem tó máa lè sọ fún àwọn àjọ àgbáyé kò ń ṣe ọmọ Fúlàní tó jẹ́ wípé a máa tún àwọn ẹ̀yà ẹ̀ ṣe gbogbo bó ṣe ń pa wá nílẹ̀ Yorùbá UN mọ̀ but kò sí any official report tó túmọ̀ sí pé hundreds thousands of letters táwọn ọmọ Yorùbá tí wọ́n ti send through email tàbí through ballot box sí United Nations kò dọ́dọ̀ wọn because kó tó dọ́dọ̀ Secretary General ọ̀dọ̀ Assistant Secretary General ló máa kọ́kọ́ dé tébù ẹ̀ ló máa kọ́kọ́ dé sí tó bá ti dé tó bá ti rí pé against àwọn ìran ẹ̀ ní a sweep sábẹ́ carpet ẹ̀ wá máa retí wọ́n á tó dé UN á tó péyìn wọ́n á tó péyìn wọ́n á tó dá sí wọ́n ní so far so good lórí ọ̀rọ̀ Nàìjíríà àwọn official team táwọn receive alákọ̀ọ́kọ́ nígbà tí àwọn Edo tó pa hunter 15 àwọn tó jẹ́ pé terrorist àdàlúrú ni wọ́n ṣùgbọ́n nígbà táwọn Fúlàní bàbá wọn tó máa kọ lẹ́tà wọ́n kọ sí ICC International Criminal Court àti UN wọ́n ní àwọn kan sọ pé dóde kọ́ o wọ́n ní gbogbo South a cooperate à ń pa àwọn Fúlàní wọ́n wá fún wọn ní example tó ṣẹlẹ̀ ní Edo State níbi tí àwọn terrorists tí wọ́n yọ̀bọ̀n sáwọn káwọn local hunters tí àwọn ẹ̀dẹ̀ respond. ǹjẹ́ mọ Elekeji tí wọ́n fi sùn wọ́n ní bí ogbó a ṣe jẹ́ wọn Nàìjíríà wọ́n ní arákùnrin kan wà tó jẹ́ Sunday Igboho tó ń da gbogbo Nàìjíríà láàmú. Yes, it's written here. Ó kọ́ dùn mí pé ẹ̀ lè rí ni. It's written here. Sometimes ago in 2021 we received a guy report called Sunday Igboho started
buying innocent Nigerians. Ṣùgbọ́n inú mi dùn pé àwọn UN wọn gbé gbèsè lórí ẹ̀ because wọ́n mọ̀ pé irọ́ ni but wọ́n need the official confirmation. Òun làwa ṣe máa ń sọ fún yín pé tá a bá ti ń ṣe program báyìí ẹ máa bá wa pín sílé sóko ṣáájú sí gbogbo ibi tọ́mọ Yorùbá wà káàkiri àgbáláyé ẹ máa bá wa pín síbẹ̀. Tẹ́ bá ń bá wa pín síbẹ̀ tẹ́ ń pín káàkiri mẹ́ni tó máa send ẹ̀ tó máa dọ́dọ̀ president UN. Yes, president UN ní owning family. Mi sọ pé president US o, president United Nations, only president, only vice, only secretary, only treasurer, only nobody knows. Now ṣé iná rí nísìn wọ́n tún ti fẹ́ kó wa lóko ẹrú. Wọ́n nínú ká gbà káwọn kó wa lóko ẹrú kàbí ká fẹ̀mí wa di kàmú tó bá kó wa ń bẹ̀. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká pàdé ní comment section. Ẹ má gbàgbé ẹ like ẹ share ẹ comment ẹ subscribe kẹ́dẹ̀ ṣe kí ni kẹ́ tán notification button yín for the next video we are gonna drop. God bless you all.